A fi ọpẹ́, ògo àti ọlá fún Ọlọ́run wa fún àǹfààní tí ó fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí wípé ẹ wá láti tún wá gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ẹ mú Bíbélì yín sí ìwé Deuteronomy orí 2. Mo fẹ́ kọ́ wa ní àwọn nǹkan kan tí Ísírẹ́lì kọ́ nípa Ọlọ́run ní aginjù. Ṣẹ̀rá àwọn nǹkan wọ̀nyí gan, wọn kò kọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Wọ́n ti dénú aginjù, wọn kò sì kọ́ àwọn nǹkan wọ̀nyí ní ilẹ̀ Íjíbítì. Inú aginjù nígbà tí wọ́n jáde kúrò ní ilẹ̀ Íjíbítì ni wọ́n tó kọ́. Deuteronomy orí 2, Bíbélì sọ pé láti ẹsẹ̀ kìíní pé nígbà náà lé àwa padà, àwa sì mú ọ̀nà wa pọ̀n lọ sí aginjù lé ọ̀nà Òkun Pupa, bí Olúwa ti sọ fún mi. Àwa sì yí òkè Sírì ká lé ọjọ́ púpọ̀. Olúwa sì sọ fún mi pé ẹ̀yin ti yí òkè yìí ká pẹ́ tó, ẹ padà sí ìhà àríwá, kí ìwọ kí ó sì fi àṣẹ fún àwọn ènìyàn pé ẹ̀yin ó la ẹ̀kún àwọn arákùnrin yín kọjá, àwọn ọmọ Ísọ̀ tí ń gbé Sírì. Ẹ̀rù yín yóò bà wọ́n nítorí ẹ ṣọ́ra yín gidigidi. Ẹ má ṣe bá wọn jà, nítorí pé èmi kì yóò fún yín nínú ilẹ̀ wọn, àní tó bí ẹsẹ̀ kan, nítorí mo ti fi òkè Sírì fún Ísọ̀ ní ìní. Owó ni kí ẹ̀yin fi ra oúnjẹ lọ́wọ́ wọn tí wọn ó jẹ. Owó ni kí ẹ̀yin sì fi ra omi lọ́wọ́ wọn pẹ̀lú tí ẹ̀yin yóò mu. Ẹ wá wo ẹsẹ̀ 7 tó ṣe pàtàkì. Bíbélì wa sọ pé nítorí tí Olúwa Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo, ó ti mọ ìrìn rẹ lí aginjù ńlá yìí. Lí 40 ọdún yìí Olúwa Ọlọ́run rẹ ti ń bẹ pẹ̀lú rẹ, ọ̀dá ohun kan kò dá ọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ẹ ṣé fún àǹfààní yìí. Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá ọkàn wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó ràn wá lọ́wọ́. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mósè bẹ̀rẹ̀ sí bá ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ ó sì bẹ̀rẹ̀ sí ṣàlàyé ìrìn àjò wọn. Nígbà tó wá ń ṣàlàyé ìrìn àjò wọn yìí, ó sì tún wá ṣàlàyé àwọn ohun tí ó ṣẹlẹ̀ sí wọn nínú aginjù. Ṣé rí ohun tó bà nínú jẹ́ ni pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà la máa ń gbàgbé dídára Ọlọ́run. Ṣé rí Ísírẹ́lì, Olúwa dára sí wọn púpọ̀. Ọwọ́ agbára ló fi mú wọn jáde kúrò ní aginjù. Ọwọ́ agbára ló fi mú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Ọwọ́ agbára ló fi mú wọn la aginjù já pẹ̀lú. Ṣé rí ohun tó bà nínú jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà ní Ísírẹ́lì máa ń gbàgbé dídára Ọlọ́run àti ìbùkún Ọlọ́run. Tí ìpèníjà kan bá ti dé, ní ọ̀pọ̀lọpọ̀ gbà ni wọ́n máa ń gbàgbé. A ó rí pé wọ́n kùn ní ọ̀pọ̀lọpọ̀ gbà sí Ọlọ́run. A ó rí pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà ni wọ́n sọ̀rọ̀ lòdì sí Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wọn láti mọ̀. Àwọn ẹ̀kọ́ yìí ó jẹ́ àwọn nǹkan tó yẹ pé tí wọ́n bá wà ní Íjíbítì wọn ò ní kọ́. Tí wọ́n bá tètè dé ilẹ̀ ìlérí wọn ò ní kọ́ àwọn ẹ̀kọ́ yìí. Ṣùgbọ́n ní lílà aginjù kọjá, wọ́n kọ́ ẹ̀kọ́ náà. Ẹ wo ẹsẹ̀ 7 lẹ́ẹ̀kan sí. Bíbélì ní nítorí Olúwa Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run fẹ́ kí Ísírẹ́lì mọ̀ tí wọ́n sì kọ́ ní aginjù ni pé Ọlọ́run yìí Ọlọ́run wọn ni. Ẹni tí Ọlọ́run ń ṣe gangan, ṣé ẹ rí lóòótọ́ ni wípé Ọlọ́run Ábúráhámù ni. Ṣé ẹ rí lóòótọ́ ni wípé Ọlọ́run Ísákì ni. Ṣé ẹ rí pé lóòótọ́ ni wípé Ọlọ́run
Jákọ́bù ni, ẹ kí n tún fi kún pé lóòótọ́ ni wípé Ọlọ́run Jósẹ́fù ni. Ṣùgbọ́n bó ṣe jẹ́ Ọlọ́run àwọn wọ̀nyí tó, bẹ́ẹ̀ ló ṣe jẹ́ Ọlọ́run Ísírẹ́lì pẹ̀lú. Bíbélì wípé Olúwa Ọlọ́run rẹ. Ṣé ẹ rí, Ọlọ́run fẹ́ bá wa lò ní èmi kan òun kan. Ọlọ́run fẹ́ bá wa ní ìdàpọ̀ ní èmi kan òun kan. Ǹjẹ́ o mọ Ọlọ́run yìí? Ǹjẹ́ o mọ̀ ní Ọlọ́run rẹ? Ṣé ẹ rí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wa onígbàgbọ́ a ò rí Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run wa. Ọlọ́run àwọn bàbá nìkan la rí sí. Àwọn bàbá ńlá wa tó bá ń gbàdúrà o ò mọ Ọlọ́run tó mọ wí. Ṣé o tiẹ̀ máa sọ pé Olúwa Ọlọ́run mi? A ò dá Ọlọ́run yìí ní. A ò dá Ọlọ́run yìí mọ̀ fúnra wa. Ǹjẹ́ Ọlọ́run kọ́kọ́ sọ nìyẹn pé nítorí Olúwa Ọlọ́run rẹ. Ohun àkọ́kọ́ tọ́lọ́run fẹ́ kán ṣe nìyẹn, kán mọ̀ òun kí wọ́n dá òun mọ̀. Ní ẹnìkọ̀ọ̀kan. Ìgbọ́n jẹ́ mọ̀ pé wọn ò dá Ọlọ́run yìí mọ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run gbogbo ayé ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run àwọn bàbá ńlá wa ni lóòótọ́. Ṣùgbọ́n òun ni Ọlọ́run tèmi náà. Bí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi yìí, ṣe ń gbọ́ mi. Ǹjẹ́ o tiẹ̀ rí Ọlọ́run yìí gẹ́gẹ́ bí Ọlọ́run rẹ? Ǹjẹ́ o tiẹ̀ mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí Ọlọ́run rẹ? Ọ̀pọ̀lọpọ̀ wa la ò mọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run tiwa. Ẹ máa gbọ́, mo fẹ́ràn orin tí àwọn èèyàn máa ń kọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ ń ṣe ìyanu. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ẹ̀rí 1930 yẹn nìkan la ní lọ? Àti ẹ̀rí ìgbàanì, a ò ní àwọn ẹ̀rí tuntun. Nítorí pé Ọlọ́run yìí kì í ṣe Ọlọ́run wa. Ó yẹ ká lè mọ ẹni tí Ọlọ́run yìí ṣe. Kí ni àwọn nǹkan? Ẹ máa gbọ́, olórin Dáfídì ní Olúwa lé olùṣọ́ àgùntàn mi. Ṣé Ọlọ́run jẹ́ olùṣọ́ àgùntàn tiẹ̀ báyìí? Tó bá ń gbàdúrà Ọlọ́run bàbá mi ò, bẹ́ẹ̀ ni. Ṣé ò ní Ọlọ́run rẹ náà? Olúwa Ọlọ́run fẹ́ ká mọ̀ òun kí wọ́n dáhùn ní. Kí ni àwọn kan tó yẹ ká mọ̀ nípa Ọlọ́run? Pé Ọlọ́run ayérayé ni. Pé Ọlọ́run àìkú ni. Olórin yẹn ní ọba àìkú àìrí, orísun ọgbọ́n. Ṣé o tiẹ̀ mọ Ọlọ́run yẹn wípé àìkú ni, àìṣá ni, àìpakòdà ni? Ṣé o mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí ẹni tí ó wà ní ibi gbogbo ní ìgbà gbogbo? Ṣé o mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí Ọlọ́run mímọ́? Ṣé o mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí Ọlọ́run olódodo? Ṣé o mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí Ọlọ́run aláàánú? Ṣé o mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí olórí ọ̀fẹ́? Ṣé o mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí olótìtọ́? Ǹjẹ́ o mọ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí Ọlọ́run tó ń dáhùn àdúrà? Ṣùgbọ́n nígbà tó ò dání ńkọ́? Bó o ló ṣe mọ̀ ọ́? O ò mọ̀ rárá. O ò dání. Ìtò ńlá kọjá láyé yìí, ìdí tó fi ń là kọjá ni pé Ọlọ́run fẹ́ kó o mọ̀ òun. Wípé òun ni Ọlọ́run, òun kò yí padà. Ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé o ò mọ̀ gẹ́gẹ́ bíi pé òun ni Ọlọ́run. Kí ni Ọlọ́run tún fẹ́ kí Ísírẹ́lì mọ̀? Yàtọ̀ sí pé Ọlọ́run fẹ́ kí Ísírẹ́lì mọ̀ òun gẹ́gẹ́ bí Ọlọ́run. Ọlọ́run fẹ́ kí wọ́n mọ ìpèsè òun. Ẹni tó ń ṣe àti ìpèsè rẹ̀. Bí Olúwa ní ẹsẹ̀ keje yẹn pé nítorí Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Kí ni Bíbélì sọ pé ó ṣe? Ó bùkún wọn. Bó o lè yẹn ó ṣe wà lágijù tí ó sì já lábùkún fún. Ísírẹ́lì wà lágijù, wọn kò sì ṣaláìní ohun kankan. Nígbà tí wọ́n bá nílò omi, Ọlọ́run ń pèsè. Nígbà tí wọ́n nílò oúnjẹ, Ọlọ́run ń pèsè.
nígbà tí aṣọ wọn ò gbó nínú aginjù. Ṣé ẹ mọ̀ pé aṣọ wọn ò gbó nínú aginjù? Ṣé ẹ mọ̀ pé bàtà wọn kò jẹ nínú aginjù? Wọ́n sì lógójì ọdún bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbọ́, nígbà tí wọ́n nílò ẹran, Ọlọ́run ṣe kí ni o? Ó pèsè. Ìjọba ní tó ṣe fi wà lórílẹ̀-èdè yìí, Ọlọ́run fẹ́ kó mọ̀ pé òun lolùpèsè. Olórin Dáfídì ní èmi ò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, ẹni tó dá ayé àtọ̀run, ẹni tó dọ̀run òun ayé. Ẹ máa gbọ́, àlàyé tọ́lọ́run ṣe fún wa níbi pé òun lòun dá ọ̀run àtayé ni pé kí ló wà nínú ayé nígbà tọ́lọ́run dá ayé àtọ̀run? Bíbélì sọ pé ayé sì wà ní júújú, ó sì ṣófo. Tọ́lọ́run bá lè mú un tó dára bí ayé yìí jáde nínú júújú àti ìṣófo, kí ni ò lè mú jáde fún ọ? Ọlọ́run jẹ́ kó yé wọn wípé òun ni olùpèsè. Ìjẹ́ mọ̀ kókó yé Ísírẹ́lì wípé Ọlọ́run ni olùpèsè. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe láginjù? Gbogbo iṣẹ́ tó ń ṣe nínú aginjù, kí ni Bíbélì sọ pé Olúwa ṣe o? Ó bùkún iṣẹ́ ọwọ́ wọn. Nígbà tí ìrẹsì wọn ṣé òun rí jẹ? Torí pé Ọlọ́run bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀. Nígbà tó wó ilé ìwé àwọn ọmọ lé sí, ṣé òun rí san? Torí pé Ọlọ́run bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Ó ń lọ aginjù kọjá, ó ń lọ ibi líle kọjá, nítorí pé Ọlọ́run fẹ́ kó yé ọ pé òun ni Ọlọ́run rẹ. Nítorí pé Ọlọ́run fẹ́ kó yé ọ pé òun ni olùpèsè rẹ ni. Ṣé o mọ Ọlọ́run yẹn gẹ́gẹ́ bí Ọlọ́run rẹ? Ó ní kò jẹ́ kó bọ́ sínú ìjákulẹ̀. Ìwọ tó bọ́ sínú ìjákulẹ̀, òun ló gbé ọ dìde padà. Tí kì í bá ṣe Ọlọ́run, níbo ló bá wà báyìí? Kí ni nǹkan tí Ọlọ́run kọ́ Ísírẹ́lì láginjù? Kán lè mọ̀ ọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run wọn. Kán lè mọ̀ ọ́n gẹ́gẹ́ bí olùpèsè wọn. Oríṣiríṣi ìbùkún lèmi àti yín ti là kọjá láyé. Olúwa bùkún wa pẹ̀lú orílẹ̀-èdè tí ò sógun bẹ̀. O rò pé bùkún Ọlọ́run ni? Ní ó jẹ́ kémi àti ẹ wà láàrin gbogbo ogun báyìí, ká máa sá kíjo kiri. Ó fún wa lómìnira, a lè sọ̀rọ̀ Ọlọ́run ní gbangba báyìí. A máa fọwọ́ bẹnu sọ. Èmi àti ẹ̀tún máa ké níbi tí n bá tún ti ń wàásù. Ẹ mọ̀ kọ́ Ọlọ́run ló bùkún iṣẹ́ ọwọ́ wa bẹ́ẹ̀. Ipa tún lè sọ̀rọ̀ lórí móhùnmáwòrán báyìí. Ẹ mọ̀ pé olùpèsè Ọlọ́run ló ń pèsè fún iṣẹ́ ìránṣẹ́ yìí. Ìwọ tún lè ní ìdílé. Ṣé torí pé o mọ̀ ìdílé tò ní? Ṣé pé o gbọ́n ni? Èmi ò rò bẹ́ẹ̀ o. Ọlọ́run fẹ́ kó yé ọ ní o. Ipò lòun fún ọ ní ìdílé. Ìwọ ní iṣẹ́ lọ́wọ́. Iṣẹ́ rẹ ó pé ọ, orí ilé kọ́. Ó pé ọ, orí mọ́tò rà. O mọ̀ pé Ọlọ́run ló pèsè gbogbo rẹ̀ fún ọ. Ísírẹ́lì, ẹ̀kọ́ kìíní tọ́lọ́run kọ́ wọn ni pé òun ni Ọlọ́run wọn. Ẹ̀kọ́ kejì tọ́lọ́run kọ́ wọn ni pé òun ni olùpèsè wọn. Ẹ̀kọ́ kẹta tọ́lọ́run kọ́ wọn òun ni pé òun mọ̀ wọ́n dojúdojú. Ẹ wo ẹsẹ̀ yẹn dáadáa. Bẹ́ẹ̀ nítorí Olúwa Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Ó ti mọ ìrìn rẹ. Ọlọ́run mọ ìrìn wọn. Ó ti mọ̀ pé tóun bá darí wọn tààrà sí ilẹ̀ ìlérí. Ǹjẹ́ ẹ mọ̀ pé tá bá ti rógun wọn ó padà sí Íjíbítì ni? Ọlọ́run mọ ìrìn wọn ló fi mú wọn kọ́kọ́ la Òkun Pupa kọjá. Lẹ́yìn ìgbà tó wá kọjá lórí Òkun Pupa yẹn, ó wá rí dájú pé òun fi Òkun Pupa dí wọn lọ́wọ́. Ẹ mọye ìgbà tí Ísírẹ́lì fẹ́ padà sí Íjíbítì. Tí nǹkan kékeré kan bá ti ṣẹlẹ̀ báyìí, àwọn ọmọ tó ṣẹlẹ̀ sí Mósè yìí o, àwọn ń lọ Íjíbítì padà. Kò sóúnjẹ mọ́ o, àwọn Ọlọ́run mọ ìrìn rẹ. Ìwọ tó ń ṣe ṣìnà, Ọlọ́run mọ ìrìn rẹ. Ìwọ alágbèrè ọkọ, Ọlọ́run mọ ìrìn rẹ.
ìwà alágbèrè aya, Ọlọ́run mọ ìrìn rẹ. Ẹni tó ń pè lọ́rẹ̀ẹ́ tó ń yàn lálẹ́, Ọlọ́run mọ ìrìn rẹ. Ẹni tó ń pè ní alábàájọṣiṣẹ́pọ̀ yín tó ń ṣe ohun tí ò dáa pẹ̀lú rẹ̀, tàbí tó ń yàn jẹ, tó ń jí lẹ́sẹ̀, Ọlọ́run mọ ìrìn rẹ. Jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi hàn pé kì í ṣe pé èmi lolúwa Ọlọ́run rẹ nìkan, èmi lolùpèsè rẹ, ṣùgbọ́n mo mọ kí ni o ìrìn rẹ. Ọlọ́run mọ̀ ìgbà tó sùn, Ọlọ́run mọ̀ ìgbà tó dìde. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá bá ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, irọ́ la máa fi pa. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ti d'Ògbómọ̀ṣọ́. Ìwọ tó wà Mọ́kọ́lá, ìwọ tó wà níjòkòdó, tó ló ti dé Iléṣà. Iléṣà ni mo ti lọ ṣọdún. Ìwọ tó jẹ́ pé inú ilé rẹ ló wà. Tẹ́tí sí mi dáadáa, gbọ́ mi yé. Ìwọ tó ná ìdámẹ́wàá rẹ jẹ, Ọlọ́run ló mọ ìrìn rẹ. Ó mọ̀ ìgbà tó ṣe dáadáa, ó mọ̀ ìgbà tó ṣe dáadáa, ó mọ̀ ìgbà tó gbẹ́kẹ̀lé òun, ó mọ̀ ìgbà tó gbẹ́kẹ̀lé òun, ó mọ̀ ìgbà tó jólótìtọ́ sóhun, ó mọ̀ ìgbà tó jólótìtọ́ sóhun, ó mọ̀ ìgbà tó wọn náà jẹ́ aláàánú, ó mọ̀ ìgbà tó ṣàánú fẹ́lòmíì. Ọlọ́run mọ ìrìn rẹ, Ọlọ́run mọ gbogbo ìrìn rẹ. Ẹ wo ẹsẹ̀ Bíbélì yẹn sẹ́. Nǹkan àkọ́kọ́ ni pé Ọlọ́run fẹ́ ká mọ̀ òun. Nǹkan kejì ni pé Ọlọ́run ó fẹ́ ká mọ̀ pé òun lolùpèsè. Nǹkan kẹta ni pé Ọlọ́run mọ ìrìn wa. Nǹkan kẹrin ni pé Ọlọ́run ní ète fún wa. Bíbélì sọ pé nítorí Olúwa Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo, ó ti mọ ìrìn rẹ lí aginjù ńlá yìí. Lí 40 ọdún yìí ni Olúwa Ọlọ́run rẹ ti ń bẹ pẹ̀lú rẹ. Ọlọ́run fẹ́ kó mọ̀ pé ìwàláàyè òun ń bẹ fún ọ. Ṣé ẹ rí? Kì í kàn ṣe pé ó pèsè fún wa nìkan. Kì í kàn ṣe pé ó mọ ìnáró wa àti ìbú wa. Ṣùgbọ́n ó ní ètò fún ayé wa. Ṣé ẹ rí? Iye ọjọ́ tọ́lọ́run fẹ́ kán lò láginjù ni wọ́n lò. Ṣé ẹ rí? Ilẹ̀ ìlérí tó mú wọn lọ kò yẹ. Ohun tí Ọlọ́run sì ń kọ́ wọn ni pé wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ọ yìí, gbẹ́kẹ̀lé mi. Ṣé Bíbélì wípé èmi ò pa ọmọ ní àlàáfíà pípé, ọkàn tó ṣe kí ni o, ọkàn tó sinmi lé mi. Bíbélì sọ pé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó ní má sì ṣe tẹ̀ sí ìmọ̀ tara rẹ nìkan. Ó ní mọ̀ á ní gbogbo ọ̀nà rẹ. Òun sì máa tọ́ kí ni o ìṣiṣẹ́ rẹ. Ìdí tọ́lọ́run fi mú Ísírẹ́lì, ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ Ísírẹ́lì láginjù ni pé ó fẹ́ kí wọ́n sinmi lé òun pátápátá. Olórí yẹn ní ṣáà gbẹ́kẹ̀lé. Ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nínú Jésù. Wípé ká ṣe kí ni o, ká gbẹ́kẹ̀lé lọ. Nǹkan kan tọ́lọ́run tó kọ́ Ísírẹ́lì ní aginjù, ó ní pé ó kọ́ wọn pé onísùúrù Ọlọ́run lòun. Ṣé ẹni kì í bá ṣe pé Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù, Ísírẹ́lì ò bá parun ní aginjù ni. Ṣùgbọ́n ní 40 ọdún yìí, ó sì ń fi sùúrù tọ́ wọn lọ. Ọlọ́run kì í kánjú. Ọlọ́run kì í pẹ́ dé. Ènìyàn ló lè sọ pé ó pẹ́. Olórí àjẹpẹ́ sì ni Ọlọ́run ńlá. Jẹ́ kí n sọ fún wa pé ó jẹ́ kí ó yé wọn dáadáa pé
ohun Ọlọ́run òun níbi tó ń mú wọn lọ tí wọ́n wá lè mú sùúrù torí pé ohun Ọlọ́run gan òun ní sùúrù pẹ̀lú wọn ni wọn ó débẹ̀. Ṣé kí n gbà ọ́ níyànjú? Àwọn tí Ísírẹ́lì kọ́ lọ́dọ̀ Ọlọ́run òun ni pé wọ́n mọ̀ ní Ọlọ́run wọn ní aginjù. Kò farahàn wọn lásán gẹ́gẹ́ bí Ọlọ́run Ábúráhámù àti Jákọ́bù, ṣùgbọ́n ó farahàn wọn gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run wọn. Ó fún wọn ní ìpèsè tí ó ga. Kì í kàn ṣe pé ó fún wọn ní ìpèsè tí ó ga nìkan, ṣùgbọ́n ó fi hàn wọ́n pé òun ní ète àti èròǹgbà tó dára fún wọn. Èrò Ọlọ́run sáyé wọn, èrò àlàáfíà ni láti fún wọn ní ìgbẹ̀yìn àti ìrètí. Ó tún fi hàn wọ́n wípé òun Ọlọ́run òun ní sùúrù pẹ̀lú wọn. Ṣé rí nǹkan míì tí Ọlọ́run wá fi hàn wọ́n òun ni pé òun ni alágbára. Ó fi agbára rẹ̀ hàn ní gbogbo agbọn ayé wọn. Agbára Ọlọ́run ló mú mi jáde nínú àpáta. Agbára Ọlọ́run ló rọ mánà kalẹ̀ látòkè wá. Agbára Ọlọ́run ló ń ṣaláàbò wọn lọ́sàn-án àti ní òru. Agbára Ọlọ́run pèsè ẹran fún wọn láti jẹ. Agbára Ọlọ́run kò jẹ́ kí aṣọ wọn kí ó ya tàbí kó ṣá. Agbára Ọlọ́run kò jẹ́ kí bàtà wọn kó ya tàbí kó ṣá. Agbára Ọlọ́run ló mú wọn la Òkun Pupa já. Agbára Ọlọ́run ló la odò Jọ́dánì sí méjì. Agbára Ọlọ́run ló mú wọn dé ilẹ̀ ìlérí. Ṣé o mọ Ọlọ́run yìí? Nínú aginjù, ṣé o ń kọ́ nǹkan tọ́lọ́run fẹ́ kó o kọ́? Ẹ kí n gbà á níyànjú. Má ṣí ojú rẹ kúrò lára Ọlọ́run nínú aginjù. Ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ẹ̀kọ́ tó lágbára ni. Ohun tó fẹ́ ṣe nínú ayé rẹ, ohun tó lágbára ni. Ohun tó fẹ́ ṣe nípasẹ̀ rẹ, ohun tó lágbára ni. Ẹ̀rí tó fẹ́ mú jáde láti inú ayé rẹ, ẹ̀rí ńlá ni. Má ṣí ojú rẹ kúrò lára Ọlọ́run nínú aginjù. Mo fẹ́ gbà ọ́ níyànjú. Mo fẹ́ jẹ́ ẹni tó lè rú ọ sókè. Pè mí lórí 070-3808-5652 àti 070-8768-2122 àti 070-5530-7492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.